Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé ẹ káalẹ́, ẹ káàsán, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní dì, bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ as e dey go. Kódà mo ti sọ fún yín pé ibi tó máa padà end ẹ̀ sí òun náà nìyẹn. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti padà end ẹ̀ síbẹ̀ báyìí? Èmi ti sọ fún yín pé ibi tó máa padà end ẹ̀ sí nìyẹn. Ṣé ẹ mọ̀ pé ó ti padà end ẹ̀ síbẹ̀? Ìyẹn àwọn wo? Ọ̀rọ̀ àwọn Fúlàní ni o. Wọ́n ti padà end ọ̀rọ̀ àwọn Boko, àwọn agbésùmọ̀mí tí wọ́n pa wá lórílẹ̀‐èdè Nàìjíríà bí ìpanáfọ̀ṣun. Wọ́n ti end wọn o. Kì í ṣe pé pa wọ́n o. Ẹ má rò bóyá wọ́n pa wọ́n. Níṣe ni wọ́n sọ fún wa wípé ìjọba Nàìjíríà ni o. Kódà wọ́n ti tẹ́wọ́ gba àwọn ẹ máa gbọ́ o, Nigeria military, àwọn ọmọ ogun Nàìjíríà wọ́n ti tẹ́wọ́ gba àwọn Boko Haram tó ń ronú pìwàdà àti àwọn agbésùmọ̀mí. Ìṣọ́kì funniest thing kò ń ṣàwọn nìkan o, tilétilé tẹbítẹbí wọn ni wọ́n tẹ́wọ́ gbà. Bẹ́ẹ̀ ni o, òun ni wọ́n tẹ́wọ́ gbà. Ìjọba ká sọ pé ológun Nàìjíríà tẹ́wọ́ gba 129,417 repentant Boko Haram. Kí ló dé? Kí ló dé? Abẹ́rí ṣẹ́rígbọ́n tún ti gbé wa débẹ̀. Mo ti mọ̀ pé ibi tó máa end sí nìyí. Èmi ti mọ̀ 100 ẹ̀yìn bó làwọn 129,417 tó jẹ́ repentant Boko Haram ń bo lọ́wọ́ àtẹ́lẹ̀. Ìbéèrè tèmi ni wípé ṣé àwọn ẹ̀mí tó ti ti ọwọ́ àwọn pípù yìí ṣòfò tí wọ́n ti pa yẹn ṣó fẹ́ jí wọn padà? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣé ẹ rí i pé a nílò láti gba òmìnira wa? Torí ẹ̀ mo ṣe máa ń dáṣà pé àjẹpá lọ́mọ olóòfà lẹ́kọ̀ọ́ tó Ọlọ́run. Bóyá ló mọ̀ pé tó bá tọrọ àforíjì ó máa rọrùn wọ̀. Ìwọ ni kò jà fúnra ẹ̀. Òun ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní àwọn Boko Haram tó yẹ pé wọ́n terrorize ìlú, tẹ́ ẹ bá gbàgbé nígbà ayé Jonathan. Now ó wá di nǹkan tẹ́ ẹ sọ fún wa wípé wọ́n ti ronú pìwàdà. Kò tẹ̀ tí wá ṣe pé bóyá àwọn mẹ́wàá, àwọn 129,417 repentant Boko Haram ni ẹ sọ pé ronú pìwàdà. Irú ronú òṣìwò nìyẹn. Nàìjíríà ẹ̀ tún ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣé ẹ ti rí o? Ẹ ti rí ìdí tá a fi pariwo pé ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n tún gbà wọ́n mọ́ra ti ẹbí ni o. Wọ́n gbà wọ́n mọ́ra tẹbí wípé ẹ máa padà bọ̀. Wọ́n ní in a significant development in Nigeria, ongoing battles against terrorism. Chief of Defence Staff ìyẹn General Christopher Gwabin Musa ó ti announce pé àwọn 129,417 Boko Haram àti agbésùmọ̀mí tilétilé wọn tẹbítẹbí wọn ni ó wọ́n ti padà wá sí Nàìjíríà. Wọ́n ti padà wá sí Nàìjíríà o ní December 2024. Wọ́n dẹ̀ fi jẹ́ kó yé wa pé kò ṣe pé bóyá wàhálà o. Wọ́n ní wọ́n fi tinútinú, wọ́n fi tẹ̀dọ̀tẹ̀dọ̀, wọ́n fi juwọ́lẹ̀, wọ́n fi repent. Nàìjíríà my country. General Musa ó jẹ́ kó yé wa pé ọpẹ́lọpẹ́ ọpọlọ táwọn sójà lò òun ló jẹ́ kí wọ́n fi juwọ́lẹ̀. Ẹ máa gbọ́rọ̀ burúkú. Ẹ̀yin náà rí àwọn tí sójà, àwọn tí Boko Haram pa yẹn. Ìbéèrè mi ni pé ṣé waste product lẹ́mí wọn ni? Yorùbá ẹ ronú yín o. Yorùbá ẹ ronú yín o. Ẹ rí wọ́n ti tẹ́wọ́ gba àwọn eléyìí padà. Wọ́n ní pẹ́pẹ́ sí o, wọ́n ti ronú pìwàdà. Yorùbá nation la fẹ́ o. A ò fẹ́ nǹkan mi. Òmìnira ilẹ̀ wa òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ wa ló jẹ wá lógún. Nítorí pé èwo ni kí àwọn agbésùmọ̀mí àti Boko Haram tó jẹ́ pé wọ́n terrorize ìlú all of a sudden wọ́n wá ń gba
mílítírì wọ́n ń gba mílítírì wọlé fún wọn fi lọ́n ronú pìwàdà tó bá tún yá ṣe mọ̀ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe bolo tí ò ní rúgbẹ́ tó bá yá wọn á yìí tún padà sídìí ẹbí wọn ẹ wo ẹjẹ káka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ìkọ́ tiẹ̀ ní lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá fẹ́ kọ́ dá ẹ mọ̀ ó ní ṣáà má dẹ́sùn kékeré o ìwọ dẹ́sùn ńlá wàá rí pé wọ́n máa mọ̀ ẹ́ wàá rí pé ìjọba ńlá gan ló máa mọ̀ ẹ́ kó tó mọ̀ wọ́n máa ti padà fi ẹ́ lẹ̀ shame on this Yorùbá Nigeria people ìkọ́ tiẹ̀ ní Nàìjíríà my country ó ga o ṣé ẹ̀ ń parọ́ fún wa ni ọ̀kan ní àyìn èèyàn ẹyẹ máa fi wá gbá géèmù bẹ́ẹ̀ ni o wọ́n ní last time tó jẹ́ pé any terrorist tẹ́ sọ pé tó bá dà yín láàmú láàrin 48 hours wípé ìjọba wọn ò ní ṣàánú wọn kí ló ṣe tọ̀tẹ̀ ṣe mọ̀ pé Màtàwálé mínísítà ó àkíyèsí Bello Túnjí wípé òun ló ń ṣàgbọ́dẹ̀gbà fún wọn kí ló ṣẹlẹ̀ sí Bello Túnjí kí ló ṣẹlẹ̀ sí Màtàwálé tó ń sọ pé òun àti àwọn agbẹ́dẹ̀gbàjọ ṣe pàdé kí ló ṣẹlẹ̀ sí ó sì tún wà ní inú ló sì wà in power títí dìsín ó sì wà in power títí dìsín kẹ́ lè mọ̀ pé Nigeria is a country of what scam ìkọ́ tiẹ̀ ní no good things growing in Nigeria oní kò sí nǹkan gidi tó ń dàgbà kò sí ìdàgbàsókè gidi lórílẹ̀‐èdè Nàìjíríà oníṣọ́fi ṣe Nàìjíríà ni chai ṣe ìdí tá a fi ń pariwo pé ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀ rẹ o ẹ jẹ́ ká pín nítorí ó ti sú wa ìkọ́ tiẹ̀ ní wọ́n tẹ̀ tó wá fẹ́ parí iṣẹ́ wọn wọ́n tún wá ṣẹ̀ṣẹ̀ wá padà sí mílítírì wọ́n ti parí iṣẹ́ nìyẹn ìkọ́ ní Nàìjíríà is a failed state o ìlú tó jẹ́ pé ìjákulẹ̀ ló pọ̀ jù wọ́n tún wẹ́kọ̀mù Boko Haram wọ́n tún wẹ́kọ̀mù wọ́n tún pè wọ́n wọlé tẹbítẹbí ni o Nàìjíríà ẹ̀yà mẹ́rin bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ṣẹ́yìdì tá a fi sọ pé ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ yìí tá a ṣẹrú ti tó aláàṣẹ mọ́ ọkọ tiẹ̀ níyà ẹ má tiẹ̀ máa fààyè gbà ọ́ wọlé mọ́ ẹ kọ̀ tiẹ̀ kúkú lọ rìkúùtì wọn ní dàrẹ́ẹ̀tì ká kúkú ẹ gbé wọn sí ọlọ́pàá kẹ gbé wọn sí custom ká mọ̀ pé àwọn Fúlàní àwọn òkè ló fẹ́ pa wá tán ẹ wá ìyá mi bàbá mi ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ nítorí a ó máa bẹ ọ̀bí ẹni bẹ iṣu ni atẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ nà gbogbo ẹni tó bá láwọn ní dé owó láwọn ní dé bá ó dàbọ̀.